ariwo kékeré kọ́ ló ń lọ lórí ẹ̀rọ ayélujára báyìí o, tó sì jẹ́ pé oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn máa ń sọ wípé ṣé lóòótọ́ ní àwọn alágbára Nàìjíríà pàápàá àwọn olóṣèlú tó dipò ńlá mú iná máa ń fi àwọn èèyàn pàápàá àwọn tó súnmọ́ wọn bí ìyàwó ọmọ àti mọ̀lẹ́bí ṣètùtù lórí àṣírí kan tí ọmọ gómìnà pàtàkì kan ní orílẹ̀-èdè Nàìjíríà, gómìnà ìpínlẹ̀ Akwa Ibom, ọlọ́lá jùlọ gómìnà Umohenu, tí ọmọbìnrin ẹ̀ tó tú ìyún arábìnrin Jane Edidiong Ufot nígbà tí ó tú àṣírí wípé ìyá òun ìyẹn ìyàwó gómìnà Umohenu tó kú lójijì lọ́dún tó kọjá ó náà fi ṣe ètùtù ni o, àti pé òun náà wọ́n ti fẹ́ fòun àti ọmọ òun ṣètùtù tó sì lóun ò ní lajú sílẹ̀ kí tàlùbọ̀ wọ̀, àti pé bàbá tiẹ̀ róun lò fi ṣètùtù òun yóò rí pé ẹ̀jẹ̀ òun ké lórí àwọn tí ó fi òun ṣètùtù. ẹ rántí pé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún tó kọjá, the 26th of September 2024, ìní ìyàwó gómìnà Umohenu ti ìpínlẹ̀ Akwa Ibom, ìyẹn arábìnrin Patience Olúwakẹ́mi Umohenu, ìní obìnrin náà ló máa kú lójijì. Níṣe sì ni àwọn èèyàn ńláńlá látòrí àwọn gómìnà àti àwọn ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu iná ṣàbẹ̀wò sí pásítọ̀ Umohenu tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Akwa Ibom láti bá a kẹ́dùn. látìgbà náà sì ní gómìnà Umohenu ó ti ń bá ìgbésí ayé ẹ̀ lọ, ṣùgbọ́n ní òpin ọ̀sẹ̀ ìní Jane Edidiong Ufot tó jẹ́ ọmọ gómìnà ló máa sọ ọ̀rọ̀ tó di ariwo ńlá sílẹ̀. Jane Edidiong Ufot yìí òun náà ló tún jẹ́ olùdámọ̀ràn àgbà lórí ọ̀rọ̀ ìlera àti ààbò ìlú fún gómìnà tó jẹ́ bàbá ẹ̀ ìyẹn Senior Special Adviser on Health, Safety and Environment. Nínú fídíò tí Jane Edidiong Ufot tó ṣe sórí ẹ̀rọ ayélujára ẹ̀ tó ti ń jà rìnrìn èyí ló ti tú àṣírí pé wọ́n fi màmá òun wọ́n fi ṣe ètùtù ní ọdún tó kọjá táwọn ẹ̀gbọ́n ikú òjijì. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé ìgbésẹ̀ tó ti ń lọ láti pa òun náà àti ọmọ òun. Kódà Jane Edidiong Ufot ọmọ gómìnà Umohenu wá tú àṣírí táwọn èèyàn ò gbọ́ rí nígbà tó gbé fóònù fọmọ ẹ̀ kékeré tó ń kọ́ ní tí ó sọ ńgbà tó ń bá wa bẹ́ẹ̀ sọ lórí fóònù yẹn gómìnà Umohenu. Ó ní kọ́mọ náà máa sọ pé ṣó fẹ́ kàn fi ìyá òun yẹn òun tó ń jọmọ gómìnà àti òun tó ń jọmọ ọmọ ẹ̀ ṣó fẹ́ kàn fi òun ṣètùtù ni kó má gbà o. Kódà àsìkò náà ní Jane Edidiong wá tú àṣírí nígbà tó ń sọ fún ọmọ ẹ̀ kó máa sọ fún bàbá òun tó jẹ́ gómìnà pé ṣó fẹ́ kàn fóun náà ṣètùtù bá ṣe fi àbúrò òun èèyàn ọmọ òun kékeré kó fi ṣètùtù. Ìgbà náà làwọn èèyàn tó mọ̀ pé ọmọ Jane Edidiong kan ti kú, tó sì jẹ́ pé bóyá díẹ̀ lòun náà tó fi ń sọ pé wọ́n fẹ́ fi òun àti ọmọ òun ṣètùtù. Dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí, gómìnà Umohenu tàbí ìjọba ìpínlẹ̀ Akwa Ibom àti ìfèsì lórí àṣírí tí Jane Edidiong tú yìí, ṣùgbọ́n níṣe làwọn èèyàn máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. Bó tilẹ̀ pé jẹ́ pé Jane Edidiong kò sọ pé bàbá òun ló fi ìyá òun ṣètùtù tàbí òun ló fẹ́ fóun ṣètùtù, ṣùgbọ́n táwọn èèyàn ń sọ pé àwọn wá ni wọ́n lè máa fi ìyàwó gómìnà ṣètùtù tó fẹ́ fọmọ ẹ̀ ṣètùtù, tó wá jẹ́ pé ọmọ gómìnà ó ń pe gómìnà náà láti fọ̀rọ̀ tó létí. Wọ́n ní dájúdájú àṣírí pọ̀ nídìí ọ̀rọ̀ ọ̀hún.